Ẹ̀yin èèyàn wa a tún ti dé bí a ṣe ń dé lórí ètò yín ètò wa níbi tí a ti máa ń fún yín ní àwọn ìròyìn nípa àwọn Yorùbá actress àti àwọn Yorùbá actors ṣùgbọ́n lénìí ìròyìn nípa Ṣèyí Ẹ̀dùn àti Tóyìn Abraham òun la mú wá fún yín lénìí. Ẹ ṣáà kúkú mọ̀ wípé ìjà wà lẹ́rìn àwọn méjèèjì, gbọ́nmi sí omi ò tó, ó wà lẹ́rìn àwọn méjèèjì tẹ́lẹ̀ rí ṣùgbọ́n tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ lẹ́rìn àwọn méjèèjì báyìí, ẹ gbìyànjú láti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dé ìparí torí nínú fídíò yìí láti máa tú pẹpẹ ọ̀rọ̀, a ó ti máa sọ gbogbo nǹkan tó wà nídìí rẹ̀ fún yín. Ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ètì tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arábìnrin tí wọ́n ń pè ní Ṣèyí Ẹ̀dùn ó ti padà fi ara balẹ̀ ó ti make peace pẹ̀lú arábìnrin tí wọ́n ń pè ní Tóyìn Abraham. Ẹ ṣáà kúkú mọ̀ wípé àwọn méjèèjì ni wọ́n ṣe fíìmù Yorùbá, àwọn méjèèjì ló jẹ́ ìlú mọ̀ọ́ká ṣùgbọ́n a fi ìgbà tí àkókò yìí a fi ń sọ fún yín wípé kò sí ìjà mọ́ lẹ́ẹ̀rin àwọn méjèèjì, kò sí gbọ́nmi sí omi ò tó kankan mọ́ lẹ́ẹ̀rin àwọn méjèèjì. Ṣùgbọ́n mo dẹ̀ fẹ́ béèrè ìbéèrè kan, kí ni ìdí tí àwọn òṣèré wa, kí ni ìdí tí wọ́n fi máa ń bára wọn jà, kí ni ìdí tí wọ́n fi máa ń jà pẹ̀lú ara wọn ní gbogbo ìgbà? Láìpẹ́ yìí láì jìnnà nínú ọdún yìí náà ni a ṣẹ̀ mọ̀ wípé Yínká Quadri àti Ògògó àwọn méjèèjì náà wọ́n tún ń jà ṣùgbọ́n wọ́n ti parí rẹ̀ náà. Tí ẹ bá mọ̀ wípé ó sì nǹkan kan tí ó wà nídìí ọ̀rọ̀ yìí, ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ má jà ó dìgbà.